Ekaasan gbogbo lé. A dúpẹ́ lọ́wọ́ yín fún bí ẹ ṣe darapọ̀ mọ́ wa. Ẹ wà lórí Oduduwa TVRadio. Ilé ìròyìn tí a ti ń gbé ìròyìn ayọ̀ nípa òmìnira ilẹ̀ Oduduwa wá sí ọ̀dọ̀ yín. Ọ̀dọ̀ wa níbí ni a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ orin ilẹ̀ ìbílẹ̀ wa tí gbogbo àgbáyé fi kàn sí. Ẹ ṣeun gan tí ẹ darapọ̀ mọ́ wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóòtú ètò wa náà tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Gbogbo alápapọ̀ kò ní sú wa, kò ní rẹ̀ wá. Àdé ilẹ̀ lérí ní agbára àwọn alálẹ̀, ní agbára Èdùmàrè, ní agbára Oduduwa. Ó ti ṣe é ṣe fún wa. Yorùbá nation á dúró, kò sí ẹni tí ó máa dá wa dúró. Orílẹ̀-èdè mi á dúró, bẹ́ẹ̀ ni bó ti di dandan ó tiẹ̀ ti dúró. Ẹ ṣeun, túbọ̀ máa darapọ̀ mọ́ wa. Ẹ bá a máa pín ètò wa, ẹ wà lórí Oduduwa TVRadio. Ẹ ṣeun gan ni, ẹ kú àdúrótì. Oòduà á gbè wá o, àṣẹ wa, ẹ ṣeun, ó dàbọ̀.